A wà ní ilé ẹjọ́ Tinubu tó wà ní Ìdúmọ̀tà lẹ́nìí nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday. Bẹ́ẹ̀ sì wà nísìnyí, kí lẹ́ ń rò lọ́kàn? So many things ló wà lọ́kàn. Téèyàn bá fẹ́ survive, kò dẹ̀ ń gbìyànjú kó fẹ́ ṣàjẹyàn. Láti nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ òní wọ́n ti kó àwọn èèyàn náà dé tẹ̀sán ọlọ́pàá Adédèjì tó wà ní ìpínlẹ̀ Èkó. Àwọn wo là ń sọ, àwọn wo là ń wí? Àwọn ọlọ́jà àti ọwọ́ tẹ̀. Ọjà tí mo lọ rà lọ́dọ̀ àwọn ọmọ jíkò gbọ̀ngàn ló ń kó wọlé. Ìbanilórúkọ jẹ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà àti ṣíṣe ní jàtìjàtì. tí bá dé anywhere tí wọ́n ṣe fún gbajúgbajà àtúndé tíátà Yorùbá ni. despite fact mo mọ̀ pé Àjọrin ó Abdulateef máa wọ́n ju títí àwọn yẹn gan là ń àwọn sọ. tó kó wọlé lọ. Àwọn yẹn ni wọ́n ti wà ní àkóso ọlọ́pàá láti Ó tó di ṣẹlẹ̀ aago ní mẹ́jọ pé àárọ̀ ibi táwọn ọlọ́pàá ti ń nǹkan tí mo rò pọ̀ lórí ìwà nǹkan tí mo rò burúkú pọ̀ sí gan-an gbajúgbajà òṣèré ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ òṣèré àti oníṣòwò mo náà dúpẹ́ fọlọ́run nígbà tó rí di kan dúpẹ́ bíi fún gbogbo àwọn aago olólùfẹ́ mi méjìlá ààbọ̀ káàkiri gbogbo àgbáyé wọ́n kọ́ àwọn èèyàn náà àwọn abiyamọ tó pẹ̀lú tọ́ sínú mọ́tò àwọn májèlé kúrò pé bàjẹ́ wọ́n sì kó wọn lọ àwọn sí abiyamọ lọ́kùnrin ilé lóbìnrin ẹjọ́ Tinubu tí ó court jẹ́ pé tí wà sọmọ bá jiná ìpínlẹ̀ àìfowó bákan náà ṣàwátì. níbẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn ọlọ́jà ẹ tí mọ̀ bó ti wọ́n wà nílé jẹ́ ẹjọ́ Bẹ́ẹ̀ ará ní ìsọ̀rọ̀ púpọ̀ ojúlùmọ̀ allegation ni àti olùbátajà àwọn A lè sọ pé èèyàn náà tí wàá góòlù dúró sí ò sọnù. wọn mú ṣùgbọ́n wọ́n sì Ṣé a fẹ́ sọ retí bẹ́ẹ̀ ni? ohun tí yóò ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ sọ pé ní góòlù ò sọ ilé ẹjọ́ lọ́jọ́ náà àwọn kan wọ́n tẹ̀ ti sọ pé kó wọ́n pé àwọn 6 èèyàn náà dé ilé ẹjọ́ million a lè ọ̀hún sọ pé kò rí bẹ́ẹ̀ ni wọ́n fi wọ́n sí àwọn inú kan ní kóòtù 91,000 kan a ìyẹn lè kọ́tù sọ pé kò rí bẹ́ẹ̀ níbi tí ìgbẹ́jọ́ náà ti àwọn kan wáyé ní fake alert níbẹ̀ ni lọ́ọ̀yà a lè sọ pé àwọn ọlọ́jà kò rí yìí bẹ́ẹ̀. pẹ̀lú lọ́ọ̀yà àwọn kan ní bó ṣe máa ń ṣe Alhaja nìyẹn Lizzy bó ṣe máa wá Anjorin wá jalè níbi tí a lè sọ pé kò rí wọ́n bẹ́ẹ̀ ti allegation sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ a ti yìí wà níwájú àwọn níbẹ̀ gan-an ni wọ́n ti tí yànnà wọ́n náà jù wá gan tí wọ́n jẹ́ ohun tí aṣòfin ó gbé àwọn èèyàn náà dé mo ilé fàṣẹ ẹjọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn lẹ́yìn agbófinró gbogbo atótónu yìí ní ni Nàìjíríà adájọ́ sọ wípé pàápàá jùlọ ó Lagos sún State ẹjọ́ náà sí ọjọ́ kọkànlá tó bá yẹ pé bó oṣù ṣe rí lè kẹta kò tí ọdún rí tá a bẹ̀bẹ̀ wà ọdún yìí ìgbà yẹn mélòó kan gan-an sẹ́yìn ìgbẹ́jọ́ yóò àní bẹ̀rẹ̀ o débí tí wọ́n sì ní káwọn ẹmọ èèyàn tó ti padànù yìí through jungle wọ́n justice wá ẹlẹ́rìí ọjà tí wàá di wípé tó bá ní kùn sínú pẹ̀lú ara ilé ẹ̀ béèlì ó ṣeéṣe kán sìn ẹ́ láàrin ọjà wọ́n dẹ̀ pariwo ni wọ́n dẹ̀ pa ẹ́ ìgbẹ́jọ́ náà lọ lọ́wọ́ ti nà àwọn ọlọ́jà tó láàrin ọjà méjì mẹ́ta so anybody ló lè wọ́n sí dúró ní kúrò mẹ́rin lẹ́sìn márùn-ún wọ́n dúró ní anybody ló lè mẹ́fà tẹ̀lé méje kúrò nínú church kò sí ohun tí wọ́n ń sọ anybody ló lè ju tẹ̀lé kúrò ní mosque ọ̀rọ̀ yìí lọ báwọn kan ni wọ́n anybody ti ló sọ lè pé tẹ̀lé yín kúrò ládùúgbò yìí káàdẹ̀ sí ní lọ́jà àárín ọjà tí wàá di wípé tó o bá ti lówó assassin ṣáà dá àárín ọjà kò lè pariwo ni wọ́n á bẹ̀ pa ènìyàn lọ́wọ́ kan láìsọ pọ̀ ẹni ojúmọ̀ ọtí mo rí mi ìgbàjúmọ̀ ni Lizzy Anjorin mi yẹ ò kó ní fẹ́ pè sọ̀rọ̀ mí jù lórí mo kàn ẹjọ́ tí gbàládà wọ́n pé dúkùú kọ́lọ́ bá wa mọ́ tún obìnrin Nàìjíríà ṣe náà owó tó ń sọ̀rọ̀ yìí àwa lọ àbábọ̀ owó ìwọlé nígbà tí yóò fi di nǹkan bíi aago tí àwọn mẹ́ta èèyàn dẹ̀ ti ọ̀rọ̀ àwọn náà tó ń níyànjú ṣe ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lọ́sàn wọ́n tún fún àwọn torí èèyàn orí ọ̀fẹ́ tí mo ní mo lè má rí lọ́la sí ọ̀dọ̀ Ọlọ́run àwọn jẹ́ kẹ́mi wá ọlọ́pàá gùn ibi tí wọ́n ti opportunity rèé àwọn tó máa wọlé ìyàtọ̀ sáwọn tó ń wò mí Lizzy àwọn ayé ló Anjorin dúró bá síwájú wa yìí ojútólé sọ̀rọ̀ bọ́n ṣe rọra kéré ayé lẹ̀ ń wo CNN lẹ́ ń wò yìí ṣé jẹ́ kí n fọ opportunity sọ fún un tó ń yà wọ́n